someone here? No. I just moved to this house. This house? Yes. Who is there? Your new neighbors! To our puppies, let's go. Let's go. Ẹni tí kò bá ti tẹ́ lọ́rùn dandan kọ́ ló fi ń ṣiṣẹ́ o. Ẹni tí iṣẹ́ ọ̀bá ti ṣe kó máa lọ kúrò níbí. Hey guys, ó yẹ kẹ́ ti ṣetán now. Every time. Ṣẹ́jú kan ó kù sí dẹ̀dẹ̀. Iṣẹ́ ń ṣẹ́yìn gidi gan o. Chief ẹ̀dọ́gbọ́n dájú. Come on, woman. Tumise is over 30. Good afternoon. Mo ń kí yẹn tiẹ̀ dáhùn náà náà. Ṣé tọ́wọ́ ní ká tẹ́ lóhùn ni? Ó ṣe yín. Manager mo fẹ́ rí. Manager okay, ẹ fẹ́ rí manager ṣé ká wá kú ni? God is a majority. Ìrí àìjẹ́ òní yóò pààlà yìí. 5,000. Ṣẹ̀ṣẹ̀ ń gbẹ́ bọ́ọ̀ wò ni. Ẹ tún bàjẹ́ o. À ń gbẹ́ kànga ni. Apá mi dà. Ṣé ìpín ọmọ ti lọ fagbó Ghana ṣá? Apá aṣọ mi dájọ́. Ọ̀pá ètùjù ó kàn jẹ́ pé ẹ̀kọ́ àwọn bọ̀bọ́ yẹn máa ń. Why is it so loud? Ṣé ní jẹ̀dí ni? Ẹgbẹ́ sọ́kàwé mi ni. Mo lọ ti rí mọ́tò. Oore tuntun tí Olúwa ṣẹ̀ ṣe nínú ayé mi. Ó tún ti paná. Ẹ ní ajá ká pajá bọ̀gùn ká pajá sí. Kó yẹ máa fa gbogbo kíní inú lé mọ́. Ẹ dúró náà kí ló dé tó yín ṣe báyìí náà? You ta ló ma. Yeah, daddy, yeah. Onílé mo máa kágò. Onílé mo máa kágò. Bó bá dilé ọ̀rọ̀ ọlọ́mọ ó lóye o. Pàpà mọ́lẹ̀.